kábíyèsí ẹ fi orí adé bá mi kábíyèsí ẹ fi ọ̀pá àṣẹ fún mi ní dọ́gì kábíyèsí ó ní ẹ fi àwọn ọmọdé alérú yẹn ṣe tutù kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ fi tipá bá mi lò pọ̀ ẹsẹ̀ mi ò èmi ti yọ ọba kúrò ńbẹ̀ tipẹ́ torí ó ti wà suspension bàbá Sẹ̀mí ò a máa dá sọ̀rọ̀ ẹ̀ náà kí ló dé kí la fẹ́ dá sí kí ló dé kankan tá a tiẹ̀ fẹ́ sọ díẹ̀ náà èyí tó ti ń fi ọlọ́pàá tó fi ń bùrágádá tó fi ń burúgodo ẹ rí wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn àwọn náà ti sọ pé kíni àwọn náà sọ pé àwọn máa ṣe ìwádìí lé lórí nígbà táwọn náà sọ pé àwọn máa ṣe ìwádìí lé lórí kò sí nǹkan tá a fẹ́ sọ púpọ̀ nínú ọ̀rọ̀ ju pé ká wo ibi tí ọ̀rọ̀ náà ń lọ nítorí a ó rí pé bàbá yìí òun gan ò ní respect bàbá ọba yìí ex ọba yìí ṣé bàbá ni ká pè ẹ̀bọ̀dá abóra jẹ̀bi tó ń lo kírìmù yìí ọba tó wà suspension yẹn ẹ rí pé kò ní respect bàbá ṣé bàbá ni ẹ̀kọ́ bá ti jọba wọn máa ń ṣe gàràgàrà bíi bàbá èmi ti jọba kúrò ń bẹ ó dẹ̀ pé Sẹ̀mí ló ń jẹ́ ẹ rí pé kò ní respect kò ní ìbọ̀wọ̀ fágbà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ sí bàbá àgbàlagbà 73 years of age bàbá yìí máa pé 74 láìpẹ́ yìí ó kù díẹ̀ káàtó irú ẹ̀kọ́ wo gan-an ni tó ló ń jẹ́ ọba yìí ọba wọn nífọ̀ irú ẹ̀kọ́ wo ló ń kọ́ wọn àbí ẹ rí pé gbogbo ìwà tó ń wù yìí kò wà gẹ́gẹ́ bí ẹni tó yẹ kí ayé máa wù gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere ní àwùjọ kò wù ó ti pẹ́ tèmi ti yọ ọba kúrò ń bẹ̀ ẹwà ẹ rí wípé máa yẹn ó rúdù gan-an ni ẹ rí pé ọba èmi ti yọ ọba kúrò ń bẹ̀ Sẹ̀mí Ọláwálé Ògúnjọbí ó rúdù láti bá bàbá Àrínọlá love bàbá JP láti bá a sọ̀rọ̀ bó ṣe ń bá a sọ̀rọ̀ yẹn níta gbangba àti kọ̀rọ̀ àti níta gbangba ǹjẹ́ ó tiẹ̀ yẹ kí ayé ọmọdé ó yájú ságbàlagbà abẹ́lẹ̀ tàṣé ìwọ tó ṣe pé ìwọ ni wọ́n gbé ọ̀pá ifọ̀ lé lọ́wọ́ ó kù díẹ̀ káàtó ó tún wá ń fọlọ́pàá bragado àfi bíi sẹ́nítọ̀ ijó òní tí ń bragado yẹn ẹ jẹ́ ká wò ó bóyá lórí ìkànnì yìí làwọn èèyàn ti ní agbára ni tàbí ọba ó fẹ́ máa lo agbára nínú kingdom ẹ̀ ebi ò rò bí ọba Àkúrẹ́ ọba tó rọ̀ lóyè ìlọ́jọ́ òní tó sọ pé olùyàwó ẹ̀ ní public yẹn mi ò rò bó tiẹ̀ tí ì ṣe tó ohun tí lágbájá tí Sẹ̀mí Ògúnjọbí ṣe kò ṣe tó bẹ́ẹ̀ kan tó rọ̀ lóyè èmi ọmọdé tó ṣì ń ṣe tán sọ wípé wọ́n tún Sẹ̀mí Ògúnjọbí àṣewàrí ò dá nífọ̀ kọ́ wá ní pé ilé ẹjọ́ sọ wípé kó mú ṣọtí méjì wá o tí wọ́n ti 5 million èèyàn méjì péré kó mọ̀ lè rí kẹ́nìkan kan mọ̀ lè dúró fún ọ débi pé ọba tún wá sùn correctional center ìyẹn máa burú tó meet up bẹ́ẹ̀lì ìyẹn mọ̀ wá ga báyìí o ṣé ẹni ó máa ń da ká máa hùwà dáadáa ẹ rí wípé lẹ́yìn èyí ni gbogbo àwọn àṣírí ìwà burúkú tó ń wù bí kó fọwọ́ lágbàyàn lójú kó talẹ̀ onílẹ̀ kó gbẹ́sẹ̀ lé tí ò yẹ kó gbẹ́sẹ̀ lé bí kó máwọn èèyàn kó mú wọn wá sáàfin kó dè wọ́n lọ́wọ́ dè wọ́n lẹ́sẹ̀ ṣé ẹ mọ̀ wípé ìwà burúkú tó wà lọ́wọ́ ẹ̀ náà ni òun ṣèkà fún yàn òun hùwà tí ò dá fún yàn òun lùyàn ní public oníkan máa bẹ rìkọ́ọ̀dẹ̀ humiliation of the highest order ọlọ́run tí ó mú náà ni wọ́n ti sọ pé tọ́lọ́run bá fẹ́ mú yàn wà ní ó kọ́kọ́ gbà lọ́wọ́ èèyàn kọ́lọ́run ọba kó má gbà wá lọ́wọ́ èmi àti yín ohun tí mo rí sọ láàárín yẹn nìyẹn ẹ jẹ́ ká máa retí tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tí wọ́n ṣe ó kú ti fún wọn bragado ti fún wọn sọ wípé òun lè ṣe báyìí òun lóun bá tún fìyà jẹ èèyàn kan òun lè ràn lẹ̀ òun lè ṣe gbogbo ẹ̀ òun mọ ọlọ́pàá ọmọ gbogbo ẹ jẹ́ ká wo táwọn ọlọ́pàá gangan fẹ́ ṣe ẹ jẹ́ àánú táwọn ọlọ́pàá bá gbé ìgbésẹ̀ tí wọn ká tó wá mọ nǹkan tá a máa sọ. Then another thing ká tó wọnú ẹjọ́ tá a gbé wá síbí yìí lọ òun náà ni ọ̀rọ̀ ọba Adó-Odò Ọ̀tà ọba ẹ ti máa fi kábíyèsí sáwọn kábíyèsí ọba Adó-Odò Ọ̀tà àyíká ọ̀tún àyíká òsì handsome ọba ó ga kábíyèsí àrípẹ́ ẹ̀dá lọ́mọ ọkùnrin mi ò wá mọ tẹ́ wá lórí social media ẹ̀dá kò kí lọ́ba ìwá lórí TikTok tẹ́sí mọ́ ọ kábíyèsí kò sígbà tẹ́ẹ̀nì kúrò lórí TikTok fáwọn ọmọ ọ̀rọ̀lẹ́ ayé tó wà ń bẹ̀ nígbà tẹ́yìn náà gbórí adé jíìmù ẹ̀ ń jíìmù wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀yìn tó yẹ kẹ́ rọra jíìmù kẹ́ gbé síbi tó táwọn èèyàn kẹ́kọ̀ọ́ jẹ́ láàrin yín àti àwọn olórí yín ẹ wá tún jí ẹ ń ṣó mọ́zù ẹ ń ṣó gbogbo handsomeness yín ẹ ń gara lórí TikTok ẹ sì mọ̀ pé àwọn ọmọ ọ̀rọ̀lẹ́ ayé níbẹ̀ lórí TikTok kábíyèsí ẹ má bínú o kò sígbà tẹ́ ẹnì kó lórí TikTok tẹ́ ẹ bá mọ̀ wá ara yín tẹ́ ẹ bá mọ̀ wá ara yín ẹ̀yin ẹ jókòó síbẹ̀
tó bá ti di pé àwọn èèyàn ti ń fi orí adé tó ti fi ń gbolẹ̀ tó ti ń pé kábíyèsí ẹgbẹ́sẹ̀ láwọn kábíyèsí ẹ ṣèdọ̀gí fáwọn kábíyèsí ẹ fọwọ́ lágbàyà àwọn lójú kẹgbẹ́sẹ̀ láwọn cabs kábíyèsí náà wọ́n sọ di cabs o ẹ jẹ́ káwọn kó fún yín ẹ jẹ́ káwọn àti yín jọ ṣe káwọn bá yín sílẹ̀kùn méje kó káwọn òun àtàwọn ọ̀rẹ́ ń wá kábíyèsí ṣe ẹ̀ka kọ́mẹ̀ntì yẹn ni àwọn comment section yẹn ò dáa nǹkan táwọn èèyàn kọ́mẹ̀ntì sábẹ́ ẹbẹ̀ yẹn ò dáa kábíyèsí for that alone I think pé ó yẹ kẹ́ lè respect throne tẹ́ wà yẹn kì í ṣe pé bóyá kábíyèsí ò tẹ̀lé wá sórí social media ṣùgbọ́n tẹ́ bá máa wá ó yẹ kẹ́ ní media kì í ṣe gbogbo kó jẹ́ personal page yín ló yẹ kẹ́ gbé wá sórí social media kábíyèsí ẹ má bínú sáwọn kábíyèsí ọba Adó-Odòta ọmọ mọ̀ pé ẹjọ́ ọmọdé ṣì wà lára yín ṣùgbọ́n nígbà tẹ́ ti bí tọ́lọ́run ti gbé yín sí yẹn ó yẹ kẹ́ ti mọ̀ pé ẹ ti wà nípò àgbàlagbà kábíyèsí ó yẹ kẹ́ mọ̀ pé ẹ ti wà ní ipò àgbàlagbà kẹ́yìn náà wá máa tẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ kẹ́ máa tẹ̀ jẹ́jẹ́ kẹ́ máa tẹ̀ gẹ́gẹ́ á ka díẹ̀ fún yín lára àwọn nǹkan tí àwọn ọmọ ọ̀rọ̀ lé ayé tó sọ fún kábíyèsí ọba TikTok àwọn kan ti ń pè ní wọ́n ti ń pè ní ọba TikTok báyìí kábíyèsí ọba Adó-Odòta kábíyèsí yẹn hansi o ká mọ̀ pààrọ̀ òun náà hansi òun náà gbé wá ní kábíyèsí ẹ fi orí adé bá mi sùn kábíyèsí ẹ fi ọ̀pọ̀ àṣẹ fún mi ní dọ́gì kábíyèsí o kábíyèsí ẹ ti rí táwọn kọ́mẹ̀ntì ní o kábíyèsí ẹ fi àwọn ọmọ dalérú yẹn sílẹ̀ kẹ́ ṣe tutù irú ètùtù wo ókè ó ní ẹ fi àwọn ọmọ dalérú yẹn ṣe tutù kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ fi tipá bá mi lò pọ̀ kábíyèsí ẹ má bínú o odidi ọba ẹ̀yin lẹ fà o ẹ̀yin lẹ kóra yín wá sórí TikTok èmi mọ̀ tẹ́ wá èmi rò bí àwọn àkànṣe iṣẹ́ àwọn nǹkan iṣẹ́ ìdàgbàsókè tẹ́ ẹ ṣe ní community yín òun ló yẹ kẹ́ ẹ máa showcase fún wa lórí social media. That is why you need to have a strong media team, not you coming to the social media to the cyberspace láti wá máa drag ara yín sílẹ̀ láti máa fi ra yín ṣẹlẹ́yà bàbá kábíyèsí sà ẹ mọ́ bínú sà mo ní mo súnmọ́ bá níwọ̀n bàtà ẹsẹ̀ ẹgbẹ̀je mo rìn jìnnà sábà níwọ̀n bàtà ẹsẹ̀ ẹgbẹ̀fà àrọ́bà fi wọ́n ní ṣóun ló bá ń pa kábíyèsí ó yá foríjì mi wọn ò lówó ẹbọ ńlẹ̀ o kábíyèsí wo ní sùúrù bí ọba adéwọ ló kóra rẹ wá sórí social media mo bínú tẹ fún mo ti bẹ̀ yín mo ti kọrin fún yín láti fi kèyìn wọ́n ní kábíyèsí kí adé ó pẹ́ lórí kí òbò pọ̀ ní DM yín kábíyèsí ẹ̀yin náà gbọ́n tó wà lábẹ́ comment section ṣé ẹ̀dẹ̀ kà sínú àwọn olórin dùn wọ́n ní kábíyèsí kí adé ó pẹ́ lórí kí òbò kó pọ̀ lórí DM yín kábíyèsí o cabs baby just the cabs I'm okay ìyẹn ní nǹkan tó ń fẹ́ nìyẹn just the cab I'm okay cabs baby ṣé o ti yé yín ìyẹn ọ̀hún kábíyèsí ẹ fi ọwọ́ ọlá gbá àwọn òbí mi lójú ẹ gbẹ́sẹ̀ lé mi kábíyèsí sá ẹ̀lẹ́ o kábíyèsí ẹ̀lẹ́ o ṣé ń gbọ́ táwọn ọmọ TikTok sọ ẹ̀yin tẹ́ wà lórí TikTok ọlọ́run náìsì rárá ọlọ́run gbogbo ẹ̀yin ọmọ tẹ́ wà lórí TikTok yìí tẹ́ ló ń da kábíyèsí láàmú lórí comment section bàbá ò sì lọ́ọ̀kì comment section ìkànnì yìí náìsì o ìkànnì yìí o kábíyèsí o ẹ dákun ẹ ganu sí ibi ìdí mi kẹ́ wá fi x mi kún àwọn ẹrú yín mọ́mí Àlímọ̀tádé ní ìrànmọ́ orí yín jàre ó ní kí kábíyèsí ó ganu síbi ìdí nǹkan wá fi x òun kó fi kún àwọn ẹrú yóò gbẹ̀san kábíyèsí kábíyèsí ẹ ganu sí ọyàn mi náà Only kábíyèsí, only cabs baby. I stay close to Ado. You don't have to travel too far to come plug my flower for my papa house. I love you, Orí Adé mi. Thanks to Mommy Adoni, God bless you. Thanks for the gift. Kábíyèsí, àwọn TikTok you're nice yo. Mi ò mọ̀ tẹ́ ṣe dúró mú ńbẹ̀.
Mọ́mí Alimat mo rí yín ni mo rí o bẹ́ẹ̀ ṣe ń ju stars ẹni mo rí yín. God bless you. Ló bá tán. So that is to say I will use this medium to advise Kábíyèsí. Ele máa rò pé kò tiẹ̀ wà pé a ti gbé adé sórí ẹ̀dẹ̀ ti fi senior wa, ẹ ti fi jù wá lọ. Bẹ́ẹ̀ ni, but Kábíyèsí with due respect sir. Ilé ẹjọ́ la wà yìí. Ìtọ́bùkẹ́ ti gbéra yín wá sórí social media. Tẹ́ ti gbéra yín wá sórí cyberspace. Àwa làwa máa dájọ́ yín, kò yé yín. Nítorí mi gangan ló pè ní adájọ́ àgbà. Mo lè mi ìyá alájèrè adájọ́ àgbà lórí ìkànnì tá a wà yìí. Èmi á mọ̀ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ́rọ̀ tèmi iṣẹ́ rẹ̀ ni ọ̀rọ̀ mi bá tabà lónìí ẹ bá sọ fún wọn kó má bínú ṣùgbọ́n kọ́ lọ́rọ̀ ìtúnbẹ̀ ṣe ni. That is to say Kábíyèsí ọba Adó Odù Ọ̀tà. Ìdájọ́ mi rèé. Kábíyèsí níwọ̀n ọgbà tí ẹ ti gbéra yín wá sórí social media. Tí ẹ ti jẹ́ káyọ̀ ọmọ ìrọ̀lẹ́ ayé kan gbé ẹnu sí yín yangan. Ṣé ẹ mọ̀ pé Yorùbá bọ̀? Wọ́n ní béèyàn bá ti so kinní kan mọ́dì yóò di aláwàdà kinní kan yóò di aláwàdà adìyẹ. Ẹ ti so yangan mọ́dì ẹ ti di aláwàdà adìyẹ. Ẹ ń forí adé gbolẹ̀ rọ lórí ìkànnì tá a wà yìí. Nítorí náà ilé ẹjọ́ yìí apá láṣẹ fún yín pé kẹ́ lọ wá bí jókòó sí Kábíyèsí. Kẹ́ lọ wá bí jókòó sí kẹ́ pọ̀ lórí ìkànnì yìí ẹ lọ ní media team tó strong dáadáa. Gbogbo àwọn achievements àwọn activities tẹ́ ẹ ṣe ní Adó Odù Ọ̀tà tẹ́ ẹ fẹ́ káyé mọ̀ òun ni kẹ́ gbé jáde. Ìdájọ́ mi nìyí ẹ kúrò lórí social media yìí kẹ́ lọ ní media team tó strong kí ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn tó dá tẹ́ ẹ fẹ́ kí ayé mọ̀. Kò jù bẹ́ẹ̀ lọ. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́ dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.